nítorí ẹjọ́ wọn tó wà ní kóòtù làwọn gómìnà PDP yìí fi ń tẹ̀lé Tinubu kiri. Atiku ló sọ bẹ́ẹ̀. Alhaji Atiku Abubakar tí í ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ní àwọn gómìnà ẹgbẹ́ PDP tẹ́lẹ̀ àgàgà àwọn 5 tí wọ́n dẹ́yẹ sí ẹgbẹ́ náà nítorí tòun títí kan gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe ni wọ́n ní ẹjọ́ lọ́rùn láti lùrò lórí ọ̀rọ̀ ìkówójẹ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù tí wọ́n fi kàn wọ́n. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń sá sí abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ lórí tẹlifíṣàn Channels níbi tó ti ní àwọn gómìnà márààrún náà kò ṣàtìlẹ́yìn fún Àtíkù nínú ètò ìdìbò ààrẹ tó wáyé lóṣù kejì ọdún yìí, ní Àtíkù ti ní ipò wíwá àti ààbò láti má ṣe jẹ́ kí wọ́n jẹ iyán wọn níṣu lọ́dọ̀ àwọn EFCC àti ní kóòtù ló mú kí Fáyọ̀ṣe máa sọ ìsọkúsọ lẹ́nu táwọn gómìnà márààrún náà sì fi ń ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ Tinubu. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ Àtíkù Frank Shaibu fi síta ní Àtíkù ti bu ẹnu àtẹ́ lu ìjọba gómìnà ìpínlẹ̀ Benue tẹ́lẹ̀ rí ìyẹn Samuel Ortom gẹ́gẹ́ bí èyí tó burú jù nínú ìtàn Nàìjíríà nítorí gelemọ ní ìwé ìpẹ̀jọ́ rẹ̀ níwájú àwọn EFCC. Àwọn gómìnà márààrún ẹgbẹ́ PDP ọ̀hún tí gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers jẹ́ olórí fún ní Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Òkèsíè Ukpeasu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀, Samuel Ortom ti ìpínlẹ̀ Benue, gómìnà Ifeanyi Ungwayi ti ìpínlẹ̀ Enugu tẹ́lẹ̀ àti Wike fúnra ẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n kọ̀yìn sí ẹgbẹ́ wọn nítorí àdéhùn tí wọ́n ní Àtíkù tí í ṣe olùdíje fúnpò ààrẹ ẹgbẹ́ kò múṣẹ. Àtíkù sọ̀rọ̀ síwájú sí pé kò sóhun tó burú nínú bí wọ́n ṣe kọ ẹ̀yìn sí òun tàbí tí wọn kò ṣiṣẹ́ fún òun lásìkò ìbò. Ó ní àjọṣepọ̀ àwọn gómìnà márààrún yìí kò ní jẹ́ kí àwọn EFCC fọwọ́ òfin mú Ortom àti Ukpeasu nítorí níbi tí wọ́n bá ilẹ̀ Nàìjíríà jẹ́ dé nìyẹn. Àtíkù fi kún un pé ìwà àìlójútì ni Fáyọ̀ṣe ń hù ní tiẹ̀. Ó ní nígbà tó mọ̀ pé Tinubu lè yàn òun àti pé èèyàn dáadáa ni, kí ni kò jáde polongo ìbò fún un sí. Ó ní kolobá tí Fáyọ̀ṣe ń sá kiri lọ́dọ̀ Tinubu báyìí kojú ọ̀nà láti ríbi pẹ́ ẹ̀sùn ìkówójẹ bílíọ̀nù 2.díẹ̀ tó ní níwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ sílẹ̀ lọ. Nínú àtẹ̀jáde náà ló ti ní lásìkò tí Fáyọ̀ṣe ń bá àwọn alátìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ nílùú Adó Èkìtì lógúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2022, ìta gbangba ló ti sọ pé láì wo ti gbogbo ìhàlẹ̀ àti ìbínú Wike, Àtíkù lòun yóò tì lẹ́yìn. Ẹ lè wo èyí lórí ẹ̀rọ ayélujára fúnra yín fún ìdánilójú. Nígbà tó wá di pé Tinubu padà fi ọ̀nà ìrú wọlé tán, Fáyọ̀ṣe wá yí bìrì padà, ó wá ń sọ kọ́ntọ̀kọ̀ntọ̀ lẹ́nu pé òun lòun ṣiṣẹ́ tó mú kí Tinubu rọ́wọ́ mú nípínlẹ̀ Èkìtì. Ara àwọn ìwà ẹlẹ́rí yìí Ṣèyí Ṣọ̀ún èèyàn kan tó máa ń fẹ́ kí ayé mọ òun tí yóò sì máa ṣe bíi pé òun gbajúmọ̀ ju bó ṣe wà lọ ni. Ìwà ẹ̀tàn rẹ̀ lẹ́ ń rí yẹn nígbà tó di pé kò rí ipò mínísítà mọ́ nítorí àwọn èèyàn bíi Káyọ̀dé Fáyẹmí, Délé Aláké àti Adéyẹyè tí wọ́n ti ń tòwé ara wọn fún ipò náà láti ìpínlẹ̀ Èkìtì ló ṣe ń ṣe kúbẹ́kúbẹ́ kiri lọ́dọ̀ Tinubu láti lè fún ọmọ ẹ̀ nípò kí wọ́n sì lè yọwọ́ nínú ẹjọ́ ìkówójẹ tí wọ́n pè é. Ní ti àwọn gómìnà márààrún tí wọ́n láwọn ń bínú, wọ́n kàn ń wá ibi tí wọ́n lè farapamọ́ sí ni kí wọ́n sì rẹ́ni fojú jọ, kí wọ́n sì tún lè rí ipò àti ọ̀nà tí wọn yóò gbà fi jàjàbọ́ lọ́wọ́ ẹ̀sùn tó wà lọ́rùn wọn. Ọlọ́yàn kọ́ ni kí wọ́n ti Àtíkù lẹ́yìn káwọn ọmọ Nàìjíríà má jẹ́ kí wọ́n tàn wọ́n jẹ o. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà ṣe sọ. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.